ìṣòro tí mo ní ni pé mi ì lè sáré gba tíṣà torí pé owó ò tí ì dé mo dẹ̀ ń fi ara ṣe. ẹ sì fẹ́ tara bọ 5,000 yẹn jùjù. mo ti ń wá bí n ṣe máa tó jọ padà. anytime lolówó lè béèrè. nígbà náà èyí là ń san fún tíṣà tó bá gbowó jù lọ gba 500 naira. highest paid teacher. 300. owó tí ò ra kíákíá ni owó ìgò kóòkù kan. ìgbà náà 500. ìtọ́ bá wá jẹ́ pé ó ní mástà lọ́wọ́ akọ̀wé sọ̀sọ̀ pé ó wúlò. ẹ kú dédé àkókò yìí ẹ̀yin èèyàn wa Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa Ohun Ojúrí ní ìkànnì Gbádùn Ẹ̀mí Ẹ̀tàn TV. Pẹ̀lú mi nínú kùlù agbára ẹ̀ níbi tá a wà ẹ́ ó ní bàbá wa ló jẹ́ pé Ọlọ́run ti lò wọ́n fún ọ̀pọ̀lọpọ̀ ọmọdé àti fún àgbàlagbà, ṣùgbọ́n méjọ́lì Ọlọ́run ti lò wọ́n fún àwọn èwe ló jẹ́ pé lónìí wọ́n ti wà ní oríṣiríṣi ipò. Mo mọ̀ pé ọdún ni wọ́n kì í ṣe àìmọ̀fólókò. Ẹ̀yin tí ẹ fi mọ̀ wọ́n rí tẹ́ bá ń gbọ́ ìsìmẹ́sì bàbá ìsìmẹ́sì ni mo wà pẹ̀lú wọn yìí. Dáàdi ẹ kú dédé àkókò yìí. ẹ pẹ̀lẹ́ ẹ kúṣẹ́ o. ẹ rà sà. ẹ kúṣẹ́. ẹ bá wa dárúkọ yín ní ẹ̀kúnrẹ́rẹ́ fáwọn aráalé. orúkọ tèmi ni Pastor Moses Adélakìn Àjàgbé tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ìsìmẹ́sì. Dáàdi skul yín ló ń jẹ́ ìsìmẹ́sì, ṣùgbọ́n kó tó dípa máa sọ̀rọ̀ débẹ̀, dáàdi báwo ni ìsìmẹ́sì gangan ṣe jáde tó fi jẹ́ pé òun ni ẹ̀ ń lò títí di òní. ó jinlẹ̀ o ìjìnlẹ̀ gan-an tí wọ́n bá ń sọ pé èèyàn rí àánú gbà. Bàbá mi kú ní 1970. ìrìn àjò tí ò rọrùn ni so mo gbọ́dọ̀ àbúrò bàbá mi kan ní ìgboro Ìbàdàn yìí báyọ̀ kú làwọn wà tí bàbá ti kú tán sàmù wá sọ́dọ̀ a ṣẹ̀ṣẹ̀ jáde primary 6 nígbà náà 6 èyí tó kù wá di ẹ mọ̀ pé wọ́n jọ ìyá kò lè ṣe bí ìyá wọ́n jọ bàbá kò lè ṣe bí bàbá tó ṣe bí òun. báyẹn àwọn ò ṣe sá padà sẹ́nu iṣẹ́ wọ́n ní iṣẹ́ ni a lọ kọ́ṣẹ́ àkọ́ṣẹ́ tí lọ ṣùgbọ́n ìwé wù mí kà. màmá sì rèé kò lọ́wà wọ́n sọ fún màmá mi ọdún 9 mo fi kọ́ṣẹ́ tí lọ. 9 years. ẹnu dárí ẹ fọdún 9 kọ́ṣẹ́ tó lò ṣé ó le tó bẹ́ẹ̀ ni àbẹ́yìn ilẹ̀ tètè mọ̀ àbí ọ̀gá ò tètè fi ṣe hàn yín. yìí sì tàbí mọ́ṣẹ́. ó ṣe wá gbà yín lọ́dún 9 dárí. wọ́n pòwe kan lẹ́ẹ̀kan pé wọ́n ṣe bàbá. ó lè dàbí bàbá. láíláí. ìgbà tí bàbá mi kú gan wọ́n kọ́kọ́ dá mi dúró sílé tí wọ́n fi mí sọmọ ọ̀dọ̀. nílé. gba mo wá dàbí ìgbà pé ibi iṣẹ́ lọ́la wa kọ́ ẹlẹ́ẹ̀lẹ́ rán wa ń wè á sì wà kọ́sẹ́ iṣẹ́ ọ̀nà làwa tún la dé ẹ̀ tó wá ń fi wá ṣe ọ̀dọ́ náà ní ọ̀rọ̀ yẹn sá pọ̀ mo á lọ ń lọ́bì lọ́kòókò pẹ̀lú àwọn ẹbí fọ́mọ ìsíbi iṣẹ́ òun fẹ́ kó gbọ́n dáadáa ojú rẹ̀ ó ṣe dáadáa ok sá lọ ibi iṣẹ́ tí mo ti lọ kọ́sẹ́ ńgbà yẹn bẹ̀ ní omi tó wojú. omi tó wojú. That's 1974. Àbẹ̀rẹ̀ iṣẹ́ ọ̀dọ̀ ọ̀gá mi ńgbà yẹn God First ọmọ ìjọ the Apostolic Church bàbá yẹn ẹ̀dá mi àbẹ̀rẹ̀ wọ́n ní wọ́n lọ́dún 3 ṣùgbọ́n ẹ̀gbọ́n tí ó fi mí síbi iṣẹ́ wọ́n ní kò tí ì fowó ó jẹ́ kí n wá pẹ̀lẹ́ ní sọ́nà ọdún 5 kọjá 6 kọjá 7 kọjá 8 kọjá ọ̀gá mi gangan ló wá ránṣẹ́ pé gbọ́ra mi pé wá àwọn ọmọ tó ń bẹ lẹ́yìn mi gan ti ṣe freedom tó ti lọ nígbà tí ẹni tí ò lẹ́nìkan lọ
ọlọ́nà sáwọn oríṣi bẹ̀rẹ̀ láti kó kúrò níbẹ̀ omi tó rojú àkó lọ sókè àdó títí a sá lọ gbà yọ̀ǹda náà bẹ́ẹ̀ láì ra irinṣẹ́ gan. láì ra irinṣẹ́. ọdún 74 mo ṣe freedom ní certificate ní wà nílé mo ṣe freedom 1980. tó yẹ kẹ́ ti bẹ̀rẹ̀ kẹ́ ti ṣe fún kẹ́ ti máa ṣe freedom fún ọmọọṣẹ́ gan. àmọ́ wá sí yẹn tán mo ní mo fẹ́ kàwé sẹ́. lẹ́yìn ìgbà tí ẹ ṣe freedom tailor. bẹ́ẹ̀ni mo ní bá kàwé mo ti dàgbà kí lọ wá fi gbogbo ọdún 9 ṣe mo ní nǹkan. mo ti padà sí secondary school. ní 82. bẹ́ẹ̀ni mo padà sí secondary school. sáà fún mi lẹ́bùn àwọn tí mo bá pàdé nígbà náà tó jẹ́ ní ti ní iṣẹ́ gbẹ́ wọn tí mo jù lọ gan ṣùgbọ́n tí bàbá téèyàn bá bá lọ fún mi. ìyẹn kọjú mọ́. gbìyànjú àparí àṣewàrẹ̀ ní sílẹ̀ méjì. ẹ̀kan lẹ́yìn tó ti pẹ́ tẹ́ ti fi sílẹ̀. àti ṣetán tó rápálá lọ sí gbélé kàwé sí parí yẹn dábàá yẹn ìyẹn tí mò ń ṣe lọ́wọ́ mo wá ṣiṣẹ́ tíṣà mo wá tán ránṣọ even nígbà mo wà secondary school mo máa ń bá àwọn tíṣà mi ránṣọ. student. kóòtù ni mo rán kóòtù English dress kò sí aṣọ tí mi ò mọ̀ rán kò sí aṣọ tí mi ò mọ̀ rán. dókítà kan bẹ ní Mọ̀lété mo gbàgbé orúkọ ẹ̀ mo bá ránṣọ gbà yẹn ó dẹ̀ like mi má jẹ́ kó dùn mí bá ń gbọ́ mi báyìí ọmọ ò yá ọ̀gbẹ́ni ní mo bá ránṣọ so nígbà pé mo wá ní stature tó kéré kò jẹ́ onítùmọ̀ sí mi gbogbo yẹn àǹtí ó ṣe di pé mo wá bọ́ sí iléèwé kan tí mo ti ń tìtì gbà náà àwọn òbí dẹ̀ mọ̀ mí ṣùgbọ́n gbogbo ohun tí ọwọ́ mi bá gbogbo agbára ni màá fi ṣe. ṣé bí ẹni pé yín lẹ ní. ìsàlẹ̀ ìgbà yẹn mo tún ti wá gbàgbọ́ so àwọn ṣe bí pé iṣẹ́ mi kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ iléèwé tí mo wà nígbà yẹn ra popular ọkọ̀ àjàgbé òbí gan ò tiẹ̀ fẹ́ mọ ẹ̀dùn ní school. wọ́n tẹ̀ mọ́ mọ́ Professor Adékanyì ní Agric University ní Ìbàdàn ọ̀nà mi ní ìwé ìgbà yẹn ọmọ wọn gan ló ní nígbà tí màmá sùn wọ́n fà lé wọn lọ́wọ́ wọ́n àwọn ọmọkùnrin yìí mo ti wá popular ládùúgbò gan ọ̀nkú àjàgbé wọ́n máa lè ṣe kínní ìwé ìdán kó dẹ̀ jẹ́ so nǹkan kan ṣàṣẹlẹ̀ nígbà yẹn wọ́n wá jalè ní skul yẹn tí mi ò jíwó mi ò sí kankan wọ́n wá gbé kínní báàfù tọ́ílẹ̀tì ni wọ́n gbé ìgbà náà ní a ti jí gbé báyìí ní abalẹ̀ mi mú gbé èmi gan ní mansíìnì ránṣọ olórí kan tí mo fi sáà mánéjì ara mi ìrìnàjò tí mo sọ igun gan o mo kàn gé kúrú. ajá gbọ́dá di. so gbogbo gbà yẹn mo ṣe ń ṣiṣẹ́ màmá rán fún lọ pósírì. fún ọ̀gá. bẹ́ẹ̀ ni. kì í ṣaṣọ nìkan lè rán ẹ. ni mo fi ní ìrìnàjò tó ga ní ojú rí so aránṣọ àga gbogbo yẹn bá aránṣọ àga tán àwọn ní àmùdá ojèrè wọ́n mọ̀ mí gbà yẹn so wọ́n mọ̀ mí ní àmùdá ojèrè wọ́n jọ nkú wọ́n kájọlà orí adé wọ́n mọ̀ pé ó lọ́mọ rí o sì tó ṣe tíjà so títí bẹ́ẹ̀ sáà ń pò mọ́ ibi tí mo ti wá tí orúkọ ìsìnmẹsì yẹn ti wá jáde rè àwọn èèyàn sọ pé tí wọ́n gán bá bẹ̀rẹ̀ kò sí ni wọ́n ó gbà tiẹ̀ wọ́n gan ló ń kọ́ ọmọ tá a mọ̀
mo ní àánú mọ̀lélẹ́ yìí bá ṣàánú èmi ọmọ oko tí mo sì la àwọn nǹkan yẹn kọjá lọ́pọ̀lọpọ̀ ojú rí báyìí oníwẹ́ jẹ́ ká bẹ̀rẹ̀ akàmọ̀ kọ́ àwọn ọmọ ní lẹ́sìn. Lẹ́sìn so àti lẹ́sìn ẹ ti bẹ̀rẹ̀. Nígbà tí ogun yẹn dìde nílé ìwé tí mo wà pé èmi mo jí kí ni ẹ wọ́n gbé mi lọ tọlọ́pàá gan ọlọ́pàá gan ní tí wọ́n sọ pé só ti jí mọ́ yín rí só ti ṣe báyìí rí wọ́n ní rárá o kò sí ìtọ́jọ́ bẹ́ẹ̀ ẹni tí ẹ wàá ṣe gbogbo yẹn àlòkù báàfù tí wọ́n fi ń wẹ̀ ni yóò wà jí gbé. kí lẹ fẹ́ fi ṣe gan pàápàá. mọ́sìnì tèmi gan wọ́n gbé lọ ẹlẹ́mi mo gbé wọ́n mú mi dáadáa ọlọ́pàá bá ní ẹ lọ fẹ́ sọ ilé tán àwọn náà wá realize pé mo ti ní ìṣiṣẹ́ mọ́ èrè máa dọ̀bẹ̀ níta pàtí tán bàtà òun lòun ń ṣe. yẹn sì ló lọ èléèyàn ibi tí mo ti ń wá wò pé kí lọ́nà àbáyọ àwọn náà ti rí i pé mi ò léèyàn tó lè gbà mí. wọ́n ṣòro bí wọ́n bá tẹ fìyà jẹ yín díẹ̀. so ẹnìkan kan ó dẹ̀ ń gbàwẹ̀ máa gbàdúrà bí màmá mi yẹn jẹ́ ọkọ̀ kan wá ní kò sọ́wọ́ owó. láì ṣe báńkì láì gbàdúrà. nígbà yẹn 5,000 lọ́wọ́ ẹ̀. láti yẹ́ ìwé lẹ́ sọ yìí. that's 19 yẹn ti ń súnmọ́ 1990 92 93. 5,000 bíi 500,000 sí máa. wọ́n wò pé owó yìí mo ṣáà ní kí n kó pamọ́ ná tí ẹ̀ tí ì lò ó ní kí n ṣáà kó pamọ́ ná. ẹsẹ̀ tí mo ní mo fẹ́ bẹ̀rẹ̀ ìdówó ìkànnì mo fi bẹ̀rẹ̀ báyìí mo sì pe àwọn small carpenter tí màmá wa ṣiṣẹ́ ní skul tí mo ń ṣe báyìí wá mo ní ìdí àwọn bẹ́ǹsì bẹ́ẹ̀ bá bá nǹkan bíi mẹ́fà náà tí ẹ máa fi rọ́ọ̀fù ẹ̀ wà ní oṣù wàhálà wà lọ ra pàkó àjọ lọ sí gbogbo ẹ̀ ó sì kàn wá ní ọ̀sẹ̀. láti 6 lẹ́mọ̀ ní kó kan ọ̀rẹ́ kan wá lọ sí ibi lẹ́tọ́ rí boldness yẹn for a start ẹ̀ dẹ̀ bẹ̀rẹ̀ wọ́n. mo ṣàrò pé ni mo fi sọ pé mo rà àánú gbà ìsìnlẹ̀sì peter tí wàá jáde nù èmi ọmọ òkú tí ò léèyàn mo kàn rà àánú gbà pé a ò pọ̀ bó lẹ́ni ṣe kó wà dòní ẹni ò béèrè owó yẹn lọ́wọ́. ẹni tó ní ká kó 5,000 dání. dòní wọn ti wádìí ẹ mọ́. ìgbà mo fẹ́ lò tẹ́rù bà mí gan tí mo lọ bá báyìí mọ́ mi ṣe ìgbà wo lẹ fẹ́ lówó yẹn a ní kó kó dání. áńgẹ́lì. so pacific kan ní sukùl ti bẹ̀rẹ̀ ni káwa àkọ́kọ́ bẹ̀rẹ̀ lẹ́sìn là ń ṣe àwọn yẹn ní ẹ sọ́dà kínní náà bá ti mọ̀ yín dáadáa ẹ wá ń bà mí pé tí wọ́n mọ̀ yẹn mo sì dé local government wọ́n ti tẹ́wọ́ gbà mí ọ̀dọ̀ gbogbo àwọn proprietors gbogbo wọn ti mọ̀ mí even wọ́n máa ń rò pé mi mo ní sukùl tí mo wà tẹ́lẹ̀ dání wọ́n ti fi yẹn mọ̀ mí so mo rí pé àánú ni mo rí gbà mo fi ní òkè orúkọ wo láwà sukùl yìí o kí n tó fẹ́ pè ju àánú rẹ̀. àánú rẹ̀ is mercy. is mercy ti jáde gan-an àánú mo rí gbà o pẹ̀lú gbogbo ohun tí mo là kọjá gbogbo ìgbà tí mo ní mò ń kàwé mo lọ sí eléléko àwọn ní pọ̀npọ̀n bí sọ pé mo ṣe bus conductor tó jẹ́ pé ìgbà yẹn gan wọ́n máa sọ pé wà ní mọ́tò tiẹ̀ gbogbo àwọn ọ̀gá tí mo bá ṣiṣẹ́ wọ́n fẹ́ràn mi gan wọ́n ní wà ní mọ́tò tiẹ̀ Ọ̀yọ́ wà ní mọ́tò tiẹ̀ àwọn tá a bá ti rí lọ́mọ olóòkè báyìí àbákọ́là ọmọ Ìbàdàn Ọ̀yọ́ ọmọ òkè lọ́hùn ni wọ́n ti wá ọmọ òkè Ògùn ọmọ òkè lọ́hùn ni wọ́n so ṣùgbọ́n ìwé wà lọ́kàn mi gbogbo mo ti ń ṣe gbogbo àwọn iṣẹ́ yẹn tó mo lọ sí gbìrìsọ pé mo lọ sí gbogbo mo rú sìmẹ́ǹtì lọ́jọ́ kan ọ̀run sì wọ̀ mí mo gbọ́ sìmẹ́ǹtì so gbogbo àwọn nǹkan ìlàkọjá yìí mo là kọjá
kò tí ì tán o gbogbo àwọn nǹkan wọ̀nyí tí mo rìn kọjá mo là kọjá ó wá jẹ́ pé ẹni tí ò ní ẹnìkan ló sì bẹ̀rẹ̀ so gbogbo ìgbà tí mo wá wà níbi iṣẹ́ oúnṣẹ́ yẹn gan ẹni tó bá ń ṣàánú ló ra àánú gbà mo ń jẹ títí dòsì tòní. láti bàtà tí ń bá yàn ṣiṣẹ́. mo ń jẹ títí dòní gbogbo àwọn ọmọ baálẹ̀ àjọlà nísìn baálẹ̀ Dáramọ́lá èmi mo kó àwọn ọmọ wọn jáde tó ṣe pé bí wọ́n bá rí mi lónìí kò síbi tí wọ́n ti lè rí mi wọ́n fi dọ̀bálẹ̀ bí mi gbogbo àwọn ọmọ wọn pátápátá so gbogbo àwọn nǹkan wọ̀nyí ó wá jẹ́ kó rọrùn fún mi ládùúgbò nígbà àwọn èèyàn ló dìde sí mi fi ní ọ̀rá àánú gbà tí bá ṣàánú rẹ̀ gbogbo làkọjá yìí ó tó èjì tó lè gbé èèyàn lọ. so àti nítorí kò sí nọ́mbàrì nínú ẹ̀ náà la ṣe ìgbéyàwó àbímọ ọmọ mi dàgbà náà làwọn làkọjá yẹn a ṣe ń fi sọ́tún à ń fi sósì à ń fi síwájú à ń fi sẹ́yìn jógún lé so àṣàdúró ti Ọlọ́run àṣìdúró ti àdúrà à ń gbàdúrà sọ́lọ́run ó ìdọ́wọ́ rẹ̀ so àti ìgbà yẹn tí mo ti kúrò ní secondary school mo ti wà nínú ìjọ Apostolic Christi orí òkè dé orí òkè kò sí orí òkè tí ẹ lè dákọ̀ nílùú yìí lónìí bí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ rẹ̀ gan àjẹpà àjọ bẹ̀rẹ̀ nígbà wọn bá ní nǹkan kan nítorí wá ṣẹlẹ̀ ni pé kí bàbá mi tó kú àwọn revelation kan ti wà wípé iṣẹ́ Olúwa náà ní í ṣe yìí sì fi ṣàánú ni. ẹ fi ṣàánú. máa wò pé torí adóṣù Ṣàngó bàbá tó bí mi kó tó kú tí ń dirun. adóṣù Ṣàngó mi tí ń dirun dì so èmi ni bàtẹ́rì gbà. ìgbà Ṣàngó. yes ṣùgbọ́n àkọsílẹ̀ Ọlọ́run ló pàpà wá ṣẹlẹ̀ gbogbo ọmọ ìyá mi ló jẹ́ Kírísítẹ́nì. àwọn ìrìn àjò yẹn ó jẹ́ kí n súnmọ́ àdúrà gan sísí tí mo pè pé Ọlọ́run tí ọ̀dà mi náà tí n bá ti dáwọ́lé nǹkan Ọlọ́run bí ìlàkọjá yẹn ti wá wù kó lè tó máa fèsì adébórí ẹ̀ mo gbàgbọ́ nínú Ọlọ́run pé ó ní olùpilẹ̀ṣẹ̀ ó ní aláṣepé gbogbo so àwọn nǹkan wọ̀nyí tójú rí pọ̀ so àìmọye tíṣà tó ń kọ́ wá nílé ìwé nígbà náà tí mo jù lọ. ní secondary school. bẹ́ẹ̀ni tí mo jù lọ gidi wọ́n sọ pé àgbàlagbà ni ọ́ ní sí ọ́ ẹ̀dọ́jà rẹ̀ nígbà tá a bá lọ kárùwé báwọn àá kúrò ojú orí dánwò sọ̀rọ̀ dojú ẹ̀ àá fà ojú orí wá sẹ́yìn ìrọ́ ló ń pa ọ̀gá ṣàjọ máa rẹ́rìn jù bẹ́ẹ̀ lọ ṣàjọ máa rẹ́rìn lẹ́yìn so àwọn nǹkan wọ̀nyí a ní ojú kan ààrẹ ẹgbẹ́ wa tí ó sọ pé òun wò báyìí ìjọ mélòó ló ṣe lè dá àti mọ̀ sínú àfọ̀gbé àwọn ọmọ kéékèèké náà gbogbo abẹ́rẹ́ yẹlẹ oṣù ẹnu ọmọ ò lè rùn sí mi bóyá torí èlò àwọn èèyàn fi á nífẹ̀ẹ́ máa gbé mọ́ra so ó dẹ̀ ń jèrè ẹ̀ lónìí sọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tó ti bẹ́ẹ̀ iléèwé mi kọjá tí mò ń rí títí dòní tó ti lọ ìlú èbó ti wà ń bẹ̀ àwọn bàbá ẹ̀ sì rántí mi dọ̀la ju olùkọ́ rẹ̀ mo ti bá kan pàdé ní ọ̀dọ̀ ọmọ kan tí ń ṣiṣẹ́ ní 7up yẹn Isaac èmi mọ kọ jáde so mo wá bá ẹnìkan pàdé mẹ ló bá kí mi ìgbólẹ̀ wà báyìí tí àdìmọ́ládé ni mo wá ọgbà wà bá lọ bí oṣù kan lẹ́yìn ẹ̀ Isaac bá rí mi lábájáde ìbéèrè yín ní so ẹ̀fún ní dítèsí yín ara àti ṣiṣẹ́ yín orí mi a máa sọ wípé tí wọ́n bá lé àwọn ọmọ ìfẹ́ káwọn lé àwọn ọmọ. ẹ̀yin ò kì í fẹ́ kán lé àwọn student yín. nígbà mo wà school wọ́n rò pé bóyá mò ń gbowó lọ́wọ́ wọn ni bá ní ẹ má lè ẹjọ́ nu sálárì mi bí bàbá rẹ̀ ò bá san. torí pé mo ti jìyà rí
ẹ̀fẹ̀ kẹlòmíì ò jìyà ẹ má lè pápá àwọn ọmọ tí bá tó lẹ́bùn wè ní ẹ filẹ̀ wọ́n bá fi wà discouraged. ní ẹ filẹ̀ so títí dòní ẹlòmíì bá pàdé mi lọ́nà ẹ mọ̀ mi mọ́ ìmọ̀ ṣe wàá ju ìyá rẹ̀. ìwé ìrẹ̀lẹ̀ fẹ́ rántí. kárí ṣe é ṣàṣì dáadáa gbọ́dọ̀ wà báyìí kárí ẹ̀ fún mi fún nọ́mbà yín mo fi ní mọ̀ ń jẹun mọ̀ títí tí mo ṣe jókòó yìí ó sì mọ̀ pé títí tí Jésù ó fi dé mọ̀ ń jẹun wọn lọ́wọ́. Jésù now daddy mo fẹ́ ká ti ẹnu bọ àwọn nǹkan tẹ́ là kọjá nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ school yín gangan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ fún wa ẹni ẹ bẹ̀rẹ̀ pẹ̀lú lesson nígbà yẹn now daddy kó tó di pé ẹ máa transform lesson sí school bó o ní the first weeks àbí months tẹ́ ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ bó o ló ṣe rọrùn sí. ọ̀rọ̀ rù ú. ṣé àwọn èèyàn tètè já wá. ẹ mọ̀ pé ẹni tó lọ́n bá ti ní kúrò àánú gbà débi pé àga tí mo kàn ń gbà náà kò gba àwọn ọmọ mọ́. àga ò gba àwọn ọmọ mọ́ létà. bẹ́ẹ̀ ni ìṣòògùn. school lesson. ó dàbí àdúrà téèyàn ti gbà tẹ́lẹ̀ tó kàn yọ yàn. ìṣòro tí mo ní ni pé mi ì lè sáré gba tíṣà torí pé owó ò tí ì dé mo dẹ̀ ń fi ara ṣe. ẹ sì fẹ́ tara bọ 5,000 yẹn jùjù. mo ti ń wá bí n ṣe máa tó jọ. padà. anytime lolówó lè béèrè. nígbà náà èyí là ń san fún tíṣà tó bá gbowó jù lọ gba 500 naira. highest paid teacher. 500 300. owó tí ò ra kíákíá ni owó ìgò kóòtù kan. ìgbà náà 500 300 ìtọ́ba wa jẹ́ pé ó ní master lọ́wọ́ akọ̀wé sọ̀sọ̀ pé ó wúlò a lè pèsè manage 600. àwa nígbà wọn pọ̀ lè jẹ́ yọkan àwa máa fi yẹn boost ẹ̀ àwa náà ní àwọn graduate tó pọ̀ o. ní school wa o. yàrá máa fi boost ẹ̀ wò so náà ní gbogbo gbà yẹn èyí tí màá máa forí ṣe màá sì máa wọ kíláàsì màá máa wọ lórí ti mọ́ mi láàlọ́rùn. ẹ ṣe ń ṣiṣẹ́ oníṣẹ́. bí ọ̀bá sí lórí àwọn náà wọ́n ń sanwó náà dáadáa ìṣèpá ń sanwó gidi ṣùgbọ́n ẹ mọ̀ pé ẹni tó ń wo ibi tí ń lọ pé ọjọ́ iwájú ló ṣàdára so mo ṣe wá ń sìn wọ́n ó wá rọrùn fún mi láti sinra mi bẹ́ẹ̀. ẹ ṣe ṣiṣẹ́ oníṣẹ́. mo ń gbé ilé wọn ni mo ń gbé ńgbà náà wọ́n ń gbowó lọ́wọ́ mi wọ́n ti yọnu sálárì mi. wọ́n yọ owó ilé. ilé tí mo ń gbé èmi lọ́dẹ èmi gbogbo ẹdún láti. èmi mò ń gbálẹ̀. láti ẹdún náà. èmi mò ń gbálẹ̀. ẹ̀yin nìkan ẹ ṣe gardener ẹ ṣe gardener ẹ ṣe security ẹ ń ṣe ẹ tó ránṣọ. inú ẹ̀ ni wọ́n tuntun yọ owó èlò ni à ń gbà. lágbà gbà náà àdẹ torí ẹ̀ dìdàkudà àdẹ ń gbìyànjú láti sósì títí ìfẹ́ àdì pé at least gbò pẹ́ mo ní tíṣà more than 20 at least wọ́n wà nílé títí 20 teachers. ẹni mo kọ̀ọ̀tù ẹ̀ tí mo tún gba headmaster láti ṣe bí rọrùn. ṣùgbọ́n àkọ́kọ́ kò bẹ́ ò bí àwọn ọmọ kékeré à ń nu imú ọmọ mi orí mo ní déètì àgbà náà ń bọ̀ pé mo gbà yá kan màmí tọ́jú àdékì rẹ̀ mo lè ṣiṣẹ́ bíi tèmi wọ́n ti ń fọ́ gbé ara jù inú ìgbẹ́ ló wà o tí ìbá ṣe ń tó mọ̀ èèyàn lára tí ìbá ṣe ń téèyàn ti ṣe iléèwé ọ̀rọ̀ àti bẹ̀rẹ̀. pé mo kù gìrì wọnú ẹ̀. ọmọ bá bì ṣe lọ pòdù wá lé pé kọ́ wá kó ẹ̀ sì gbọ́dọ̀ kára mọ́ mọ́ ẹ gbọ́dọ̀ fífẹ́ kó wọn mọ́ra. ó lè wà conducive fún láti lẹ́yìn. so inú wọn fi máa dùn. yes báwo máa ń jẹ́ ń jíṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn òbí mi máa ń mọ rírì gbà náà ẹni tí ó rí bí ìfẹ́ ọmọ mi kan wà tí àwọn máa ń tìfẹ́ wá
wọ́n bá ti ní bàbá ìlà tó wá fún lówó èlò náà là ń gbàgbà ẹ̀yà títí èlò abẹ̀rẹ̀ lórí 200 naira 100 naira gbà náà tá a bá ń ṣe lẹ́sìn gbà náà lẹ́sìn yẹn bóyá 1 naira 1 naira gbà náà. ọ̀rẹ́ náà lóṣù. 1 naira yóò tiẹ̀ tàn dé torí kò ní sí sátidé kò ní sí sunday kò ní sí friday mẹ́ yóò tàn dé kán sálẹ̀ kàwé ohun tí bẹ́lẹ̀ mímí ni pé èmi pass through àwọn nǹkan kankan. ẹ̀sẹ̀ kíyà rẹ̀ jẹ́ lómìn. bẹ́ẹ̀ ni lórí àwọn ọmọ mi náà try my best báyìí láti ṣàyè báyìí láti ṣàyè ìfìyìndùn ṣe láàrin fún yàn tí èèyàn ní fọkànbalẹ̀ tó àwọn nǹkan wọ̀nyí là ń ṣe ìgbà náà a bẹ̀rẹ̀ ojú rí tó asinta houseport nígbà tí gbogbo àwọn méjì orí ọ̀fẹ́ olúbùsọ̀lá dàmọ́ ọ̀bẹ ẹ pé nígbà tán yìí ẹ̀yìn olóyè nap nursery and primary proprietress nursery and primary school ní Lágẹ̀lú gbà náà wà ní àwọn olóyè àti rapid way Olúwafúnmiláyọ̀ wà nínú Olúwafúnmiláyọ̀ wà Tinubu wà gbọ́ àwọn yẹn àti wọn kọ́ọ̀sì so wọ́n sì ti mọ̀ gbogbo wọn ti mọ̀ mi torí n tó fún mi láǹfààní jùṣẹ́ mo ráàánú gbàṣẹ́ tí ìyà bá ń jẹ̀yàn jẹ́ ọmọ jẹ́ o wà á kẹ́kọ̀ọ́ nù ẹ̀. tí ìyà bá ń jẹ̀yàn kéèyàn máa múra torí ẹ̀kọ́ wà nù ẹ̀. ẹ̀kọ́ wà nù ẹ̀ so gbogbo ìgbà tí àwọn Olúfúnmiláyọ̀ wà tí mo wà ní skul tí mo wà wọ́n máa ń sọ pé kí n lọ represent àwọn gbogbo àwọn nǹkan wọn yẹn so màá fara balẹ̀. ojú yín ti ń ṣálẹ̀ ńgbà yẹn. mo fi ní mo ráàánú gbà so gbogbo yẹn máa wí àánú máa rè àǹfààní máa rè wọn náà lọ mítìn yẹn kí ni wọ́n gbé mítìn àwọn àṣàlàyé tó bá dé kankan gbà o so ó ti wá jẹ́ kí ó rọrùn mo fi ní yóò dàbí ìyà tí máa kọ́kọ́ jí láàárọ̀ kùtùkùtù máa kọ́ sanko àyíká glorious hope mo ń dárúkọ glorious hope tí ń bẹ lẹ́yìn àmọ̀dá ó jèrè bẹ́ẹ̀ kò pẹ́ ń bẹ̀ gan máa kọ́kọ́ san oko yẹn láàárọ̀ kùtùkùtù bá ti san tán máa lọ wẹ̀ gádínà nù àti gbá ilẹ̀ tí wọ́n bá lù sí tí a bá ní gádínà báyìí tá a bá ti ní cleaner èmi màá máa ṣiṣẹ́ pé ẹ tún ṣe cleaner. bẹ́ẹ̀ ni iṣẹ́ méje owó oṣù kan ni. iṣẹ́ méje múrí kan. iṣẹ́ méje owó oṣù kan. níbẹ̀ náà sì tún yọ owó létà ń gbé. bẹ́ẹ̀ ni ibẹ̀ mo ti sọ pé kò sẹ́ni tó lè break record mi nílé ìwé o dọ́là tí wọ́n bá ń sọ̀tàn ilé ìwé yẹn dọ́là tí wọ́n bá dárúkọ mi sí kò pé èyí sì ṣe pé mo lówó mẹ́ ìjìwó lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tí mo lọ ṣẹlẹ̀ yẹn police station jọ pín yẹn náà wọ́n mú mi lọ́gbà yẹn dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pẹ̀lú gbogbo ìlàkọjá yẹn bó ṣe le tó nínú iṣẹ́ yìí ànítàn. dádì ẹ ti sọ oríṣiríṣi ìtọ́jú yìí rí nígbà tí ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ náà ìgbà tí wọ́n di pé iṣẹ́ bẹ̀rẹ̀ sí ní fẹjú sí tọ́nà pé kí àánú yẹn kó máa pọ̀ sí ǹjẹ́ a rí bí àtakò àbí ìnilára lára àwọn olórogún òwò tẹ́jọ jẹ́ schools. ìyẹn pọ̀ gan-an ìgbà tó pẹ́ ibi tá à ń lò fún lẹ́sìn ilé baba Akínsọlá mo kọ́kọ́ lò níjọ̀ǹkọ́ ló pẹ́ lọ́yọ̀ ọmọ wọn yẹn gan ṣùwà àáfàá ni tó táwa bá parí tán a máa ń ṣe fellowship àti àwọn ṣe fellowship yẹn wọn bá máa sọ̀kò mọ́. ní fellowship àwọn ọmọ landlord. sáà fẹ́ sọ ilé àwọn di ṣọ́ọ̀ṣì.
wọ́n ń gbàdúrà ká sọ ní sọ́ọ̀sì pé tá a bá parí skul tán gbogbo skul ni máa ń ṣe fẹ́ lóṣù nígbà ni tó ti mọ́ra bí ọjọ́ Friday. tó ti mọ́ra láéláé ní mùsùlùmí lónílé ẹni kankankan a lọ bá bàbá yẹn èmi mo dẹ̀ jẹ́ kí lé yẹn ó di tí wọn ò jùgbẹ́ sí mọ́ tó fi di tó sì kọ́. àwọn ọmọ wọn gan ara àwọn ọmọ wọn ọmọ bẹ́ẹ̀ nù student mi o. ogun yẹn sápò ńgbà yẹn wọ́n ṣe fún wa ń wè pé ká wá bomi ni lànà àlò fún sáà àìmọ́ káfí tó lè pàdé nìkan ní ẹ̀yìn ilé ọba. ṣíṣe níwájú ilé bàbá kásílọ̀. yòó kásílọ̀ Fábùnmi wọ́n ti dolóògbé báyìí Ọlọ́run foríjì wọn. so ìgbà yẹn wọ́n á sọ̀rọ̀ ilé yẹn tí mo á dé sàgbà àrílànàdù gbàngbà náà bá Fábùnmi náà lọ́wọ́ sí tá a fi gbà á gbà yẹn apá ejò ńlá nù ilé yẹn bẹ́ẹ̀ ni oríṣiríṣi even àwọn nǹkan tí mo ti forí là kọjá ní ewu tó le ìbá ṣe pé ìyàrá ló gbà tí ìbá ṣe pé ìyàrá ló gbà náà débi pé wọn a máa wá pẹran tí wọn wà gbé síbẹ̀. wọ́n máa pẹran lẹ́rọ wọ́n máa gbé jù síbẹ̀ àkóbá nìyẹn. so àṣà alájú ẹ̀ sí gbogbo ẹ̀ àti alájú ẹ̀ tá à ń gbé bẹ́ẹ̀ gbàdá tá à ń ṣiṣẹ́ lọ àwọn olóṣèlú ní ẹ̀jẹ̀ kọ́kọ́ fẹ́ wá máa lo ní òkè ogun àwọn èèyàn tí ẹ̀ pọ̀ rí pé èmi ní ẹ̀lẹ́ wa máa ṣe mítìn lọ́dọ̀ wa o tó bá dé ṣọ́ọ̀ṣì mo lè gbà láàyè ṣùgbọ́n olóṣèlú wọ́n mọ̀ sọ pé ẹgbẹ́ nìkan ni mo ṣe bẹ́ẹ̀ ọ̀fẹ́ gbìjà gbogbo táwọn ṣèkéde kan wọ́n ti pé àfi sùúrù sọ ìyẹn lọ. wọ́n kan wá wà ní àjọ ń lọ sí chọ́ọ̀chì kan náà. ẹ́stéètì yẹn dẹ̀gbọ́n ogun gan ó fẹ́ lóde pọ̀ nínú ẹ̀. aṣọ ti lọ negotiate pẹ̀lú àbúrò onílé nínú ọgbà kan náà. sàdédé akànlọ́nà ọdẹ mo sì tẹ o ẹnìkan kan pè mí pé agbájá mà ti kó dénú ọgbà mo nínú ọgbà wo wọn nínú ọgbà wa síbi wọn ti ṣe nù a sì jọ ń ṣẹgbẹ́ ọfọ nǹkan kan fún mi ṣé bínú ìwé òfin tí wọn fún wa lọ́dọ̀ ẹ láyé pé a tiẹ̀ gbọ́dọ̀ jìnnà síra wa díẹ̀ a sì tó wá jọ wà nù compound kan náà. bàdé ṣíṣe rí mi sáàárín rìn inú ojú mi mẹ́rin wò ló lè mo ti wò pé kò le kí ni ò le fúngbà díẹ̀ náà le fúngbà díẹ̀ Jésù tí mo máa bá ẹ máa bá nǹkan lọ́wọ́ mi fúngbà díẹ̀ wọ́n bí mi fúngbà díẹ̀ yá fi lọ bá àwọn pastor church àwọn bọ̀dẹ́ wọ́n gbọ́ wọ́n ṣe irú ẹ̀bẹ̀ wo lè ń bẹ̀rẹ̀ ìyẹn wá bí ó wà pa mí lára ni náà téèyàn bá gba bí wọlé sọ́dọ̀ rẹ̀ wọ́n ń lọ ní àbọ̀dọ̀ rẹ̀ téèyàn bá gbàsàlẹ̀ wọlé sọ́dọ̀ rẹ̀ wọ́n ń bọ̀ ní àbọ̀dọ̀ ọ̀rọ̀ tèmi mo sáfà ọ̀rọ̀ ìgbàǹgbà yẹn lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀ láyé lọ sọ́dọ̀ proprietress gbogbo àwọn èèyàn náà gbà lẹ́yìn rẹ̀ yìí ti burú jù. o bá yàn bí kan o sì tún wá lọ sí. ọ̀pẹ ló ní òun kọ́kọ́ gbà bẹ̀ òun kọ́kọ́ sọ̀rọ̀ bẹ̀ wọ́n lọ kọ́kọ́ sọ̀rọ̀ bẹ̀ ó ní bí ìgbà pé mo kàn gbẹ̀yìn wa ṣe bíbí kan ló ń lò tẹ́lẹ̀. láti ṣe kìí ṣe God Foundation. ní mo ń palówe lówe ibi kan ló ń lò tẹ́lẹ̀ ó kàn bẹ́ sí jìjì síbi ó bẹ́ẹ̀ ni sọ tẹ́lẹ̀
mi wà ní nǹkan fi ṣe kí ni. School méjì nínú compound kan. Ilé mi ò gbà o gbogbo tẹ ẹ bá kò sí kí n kò sí ẹ̀sìn wàásù ẹ̀sìn sọ̀rọ̀ Ọlọ́run ọ̀rọ̀ Ọlọ́run ló ní kí o tọ ọwọ́ bọ̀ mí lójú kí n lajú lè bá kó dẹ̀ tán ọwọ́ bọ̀ ìrẹ̀ lajú Jésù gan kọ abẹ́ níṣẹ́ tí Jésù fi kọ́ wọ̀ kọ́ máa ṣe aṣáṣọ nìkan dákẹ́ sáwọn tó ń bò pẹ́ ọ̀nà fáwọn ọmọ wa stọ́bọ̀n ọ̀kí adẹ nílé àwọn ló ṣàlẹ̀ náà àwọn wà máa yọjú sí àwọn lójú wíńdò wọn máa lẹ̀kùn sí àwọn pa lára tí mo rí ní sọ́tàn ajá ogun yẹn ó pẹ́ gan omi gan nínú ajá ogun yẹn gan àṣà wíwẹ́ kò sí bí kò ti ṣe àbí bí ò ṣe rí bá ti gbà náà tó ń gbò pé ó ṣàkó lọ some years bẹ́ẹ̀ àwọn nílé yóò sùn lọ́lọ́run wà. àwọn kan ti sọ pé kí n bínú ṣe nígbà mi ò sílẹ̀ gbogbo pé mo bá ń da àwọn ọmọ pé wọ́n mọ̀ gbà ìyá mi wọlé mọ́ gbogbo ẹni tó ní kí ni màá fẹ́ fi gbogbo orin ṣe so sínú ìlú yìí kí ni mo fẹ́ fi gbogbo yẹn ṣe iṣẹ́ ìrànṣẹ́ ṣé ti ìjọba aláṣọ káfíìsì nígbà tí skul kan wó ẹni wọn ti gbogbo àwa skul náà bá ti ṣe. ok skul kan wó. nígbà yẹn lẹ́wí odò sọ̀rọ̀ bíi parade káàkiri ní Ministry of Education gbogbo àwọn skul tí o bá ti rẹ́gísítà nígbà pé ní sì ti gba access nígbà yẹn ṣe gbogbo ẹ̀ ti complete registration wà nígbà yẹn. àti yín ṣì máa fúyẹ́ ìyàtọ̀ táwọn tó ti gba gọ́ọ̀mẹ̀ntì. àti mọ gbogbo ọ̀rọ̀ tá a lè àtàwọn tá a lè tẹ̀lẹ́sẹ̀ mọ́lẹ̀ pé ètò ìgbà wa ṣe kínní yìí ó tètè bọ́ sí o ó tètè mú o ó tètè ṣe o kọ́ má ba ọ̀pọ̀lọpọ̀ skul wọn ní oṣù àgbà náà ọ̀pọ̀lọpọ̀ mi sọ pé àná ọmọ sáàrin ìgbà ní gbogbo sáàrin àgbà tó ń jáde orúkọ yẹn náà ó wọnú ara wọn púpọ̀ mo wá ń fẹ́ dáàánú yẹn nìkan jẹ ó jẹ́ pé kí n pè ó dọ́dọ̀ àwọn yẹn nídìí àánú so kò sí nǹkan tí èèyàn rí gbà láyé àánú la rí gbà béèyàn pẹ́ láyé àánú ló rí gbà béèyàn lówó lọ àánú ló rí gbà orí àwọn kan ni bó o lọ́lá àánú ló rí gbà bó o wà ń pò kan àánú ló rí gbà má wàá dá àánú yẹn jẹ kó sàn káàkiri gbogbo àwọn ìgbà yẹn làwọn èèyàn gbìyànjú tó jẹ́ kó orúkọ tàkà pàápàá ní nánà lórí odò dé ìmọ̀ládé wọ́n mọ orúkọ Mercy pẹ̀lú olùwàṣẹ́wọ̀n. Now daddy ẹ ti sọ̀rọ̀ nípa school débi tó lápẹ̀rẹ̀ now bó ni ẹ ṣe wọnú marriage. ó ga ọ dúpẹ́ lọ́dọ̀ ìyàwó nǹkan ńlá lórí time mọ̀ a tó ṣègbéyàwó ọpẹ́ díẹ̀ ó pẹ́. ọ̀nà jẹ́ pẹ̀lú ìrìn àjò tí mo sọ ojú náà rí tò lórí gbogbo gbàgbọ́ tèmi láyé ni pé àlóòló gan-an kí n tó ṣègbéyàwó. pé ara ti dẹ̀ yín dáadáa. pé gbogbo ẹ̀ gbọ́dọ̀ ṣe múkẹ́múkẹ́ dáadáa gan-an gidi. bẹ́ẹ̀ ni lára fún ìyàwó àtàwọn ọmọ. torí tí mo pa sùn but suddenly láti rò yẹn àwọn ẹbí yọ á lẹ́nu ẹ̀mà gbogbo gbà yẹn ní àbá ti pẹ́ lápẹ́jù gbogbo àwọn àbúrò rẹ̀ ti tó jọkùnrin ti fẹ́ yàwó tí ò sì kàn mí mẹ́ ibò wọ́n béèrè pé ṣe é ṣe pé àbí kò ti yé
kò sí nǹkan kan ṣùgbọ́n n ò mọ tèmi rò bọ́wọ́ èèyàn bá ti tẹ̀kù dà ṣùgbọ́n rírò ń tènìyàn ṣe ìtọ́lọ́run ò mú fẹ́ nígbà náà láti ara wa tán àti nǹkan tí ń pẹ́ yẹn àwọn òfin bàbá ti fẹ́ ṣe marriage ká gbọ́dọ̀ àpàtà ó ṣe rangbandan pé àṣìwánú ìdẹ́lọ a gbọ́dọ̀ ṣe wà nàìjíríà tó táìmù yẹn àti mo kò fẹ́ gbà ẹ́ ó fẹ́ travel out àti dọ́gba pé tó bá lóyún ó lè lọ bí sọ́hùn so but gbogbo gbà yẹn tó ní àmọ́ pé èèyàn lè má face challenges níṣòro ṣùgbọ́n àjọ wà nínú akọrin ní church so ibẹ̀ láti pàdé so ní lọ school Ghana àná lọ school láti èmi ò bá kàwé mi tán ní sẹ́yìn náà ó sì jẹ́ ẹ̀kọ́ tí mo máa ń pa ọmọ mi tí ẹ bá ṣe ń tó tọ́ tán ní ọgbà ìláyè ní ìsìnkú ìgbà ìmọ̀ràn ẹ lọ dáwọ́lé ọ̀rọ̀ ìyàwó àti fẹ́yàwó ọ̀tẹ̀jọ́. Ó ti jó owó ọbẹ̀ lọ gánsìn. Responsibilities nìyẹn ti jó owó ọbẹ̀ lọ. Bó bá yẹn àṣà sọ lọ sọ́tún sósì àṣà ṣe ìdáná gbà yẹn ni ẹ táwọn bọ́ra mi síbẹ̀ náà kò sí nǹkan kan náà gbà náà o. Lọ sí wedding yẹn gbà yẹn a sì bẹ̀rẹ̀ wàhálà yẹn náà di bímọ sàǹtọ̀ pọ̀ ṣe mọ̀ pé ogun láyé èèyàn ṣe ń fèsì challenges spiritually èèyàn fèsì physically gbogbo àwọn nǹkan wọ̀nyí ń kọlù ra wọn títí tá a fi bímọ ó rọrùn tó rí jẹ jíjẹ yọrí yọrí mi lórí sáyé mọ nínú ìgbà yẹn mo ti ṣiṣẹ́ ìgbà yẹn mo ṣiṣẹ́ télọ̀ aránṣọ bí mo ti wí lẹ́ẹ̀kan àga àtúnṣe tíṣà even gbọ́ pé ó di time kan ọ̀rẹ́ mi kan wà ìjọsìn tíṣà ń gbà yẹn òun ti wà ní public school sí ìgbà yẹn a lọ sí cooperative kan mo tún gba àgbẹ̀ ìgbà yẹn ní Vespa rìn. Vespa ọ̀run dùn yẹn. mọ̀ra ń gbà náà àgbà lónìí o ní cooperative mọ̀ra ń gbà náà tí n bá tún parí lẹ́sìn káàkiri tán nítorí lọ ṣiṣẹ́ lókè àdó òun ni wọ́n wọlé. ojú rí tó. ẹ ń ṣe lẹ́sìn káàkiri. ẹ wá wọlé ló. kó lè ka náà sáni kó lè ka nígbà tá a lè sọ a sì lè wẹgbẹ́ àwọn a sì lè wẹgbẹ́ ìmùlẹ̀ a sá sọ́gù bàbá ta ilé bóyá yóò jẹ bàbá ta ilé bóyá yóò jẹ tí gbogbo wa yẹn a ti lọ ṣe mo kọ́kọ́ gbé fẹsọ yẹn fún ẹni tí ọmọ bá wà ó lè lọ lọ́jọ́ mẹ́ta mẹ́rin nígbà yẹn ó lè mọ́ndé náírà wá owó tí ọ̀ka owó tí màá fi san owó lóòlù tí mo gbà lọ́kàn wá bá mi ní kíláàsì jẹ́ lọ pé ó gbé lọ fún bí ọjọ́ mẹ́rin ló dé lọ́pàá mú nígbà sí mi ò sí ẹgbẹ́ kí wà òun lọ ṣiṣẹ́ lónìí mi ò nídìí ni wọ́n ti ń bá lè ṣe bẹ́ẹ̀ wàhálà náà ni mo ìgbà parí lẹ́sìn tán. ẹ ti ṣe máa. mi ì lè dúró ń tòsí o Òkè Àdó máa lọ Òkè Àdó máa lọ ṣiṣẹ́ padà ní Jos Million. so ẹ tún ṣọ̀kadà rí lẹ́rìn. àṣẹ o ọ̀nà jáde bí tá ń lọ ojú ọmọ ológun a máa rí ojú ọmọ ológun a máa rí wọ́n ní ọ̀dàgbà
ọlọ́gbọ́n wọn ni wọ́n béèrè pé tàǹtí sáà ìrírí ní jẹ́ olùkọ́ ìrírí ní jẹ́ àgbàkọ́ ẹni tí ò bá ní ìrírí tí ò bá ti tó bá ní ìrírí tí ò bá gbọ́n kò lè gbọ́n mọ́ tí o. ẹ ń bá ní ìrírí tí ò bá gbọ́n kò lè gbọ́n mọ́ tó a fi kú. bí ó ṣe lọ nìyẹn so àwọn nǹkan wọ̀nyẹn wọ́n kàn ṣẹ̀ṣẹ̀ tó rántí yẹn ní ìlú wọ́n pẹ́ mo fi cooperative lẹ̀ tó sì jàmọ́ ó ti á mọ́ra ṣùgbọ́n ọlọ́run ṣàfà pé ìstájọ́ ìmọ̀ ṣe jàǹkàn ní ògbó àwọn tó ṣe tó rí bẹ́ẹ̀. orí ọ̀fẹ́ pé pọ́tébù sálọ báyìí ká sálọ bí. tó fún dẹ̀ wà. ká sálọ bí ó ti wà ó ti mọ́ra lọ títí di sìn yóò lẹ́nu sí ìránṣẹ́ àwọn yẹn máa ń sọ pé àbá ẹ ti dàgbà ó ẹ máa sí ilé ẹgbẹ́ ọ̀tá ibẹ̀ lára ìṣèlú tí mo rí kò jẹ́ ó nítumọ̀ so mo sì máa pé àti gòkè ọ̀rọ̀run kò rọrùn mo gbàdúrà fún ọ̀pọ̀ àwọn èèyàn tó ń gbọ́ wọn àánú látòkè wá lórí yóò yọ ọ̀dẹ̀ fún mi tí a bá ra àánú gbà ohun gbogbo a máa rọrùn fún lónìí kò sí bí ó le fún mi láti wò àfi tí n bá fẹ́ wọ̀ bẹ́ẹ̀. àfi tí n bá fẹ́ wọ̀. àfi tí n bá fẹ́ wọ̀. àwọ̀ bẹ́ẹ̀ kò ṣeé ṣe òṣìṣì lọ́rọ̀ mi mo ṣe é ṣe ni ó gbọ́dọ̀ ṣe é ṣe. ó gbọ́dọ̀ ṣe é ṣe lágbára Ọlọ́run. gbogbo tí mo tó kì í fèsì yóò ṣe yìí ní padà. ẹ ní ìfàyàrán. mi ní padà màá ní nǹkan kan tó lọ́n fẹ́ mú jáde mẹ́ mo fẹ́ mọ̀ ìyàwó ilé mi ìbá sọ̀rọ̀ sí mi so ó tó di pé bí ọdún mélòó sẹ́yìn màá lose first wife sùn ẹ̀dùn wá fún mi màá jẹ́ sí dáadáa pẹ̀lú mi náà sí mo sì wọ̀n tó lè sí ojú rí. ẹ ti sọ̀rọ̀ nípa marriage àtìlẹ́yìn náà dádì ẹ jẹ́ á gbẹ́nulé ọ̀rọ̀ nípa iṣẹ́ ìránṣẹ́. ẹ sọ lẹ́ẹ̀kan ẹ ní látìgbà tí ẹ ti wà ní òpépé tẹ́ wà lọ́dọ̀ ó ní àsọtẹ́lẹ̀ ti jáde pé iṣẹ́ Olúwa lẹ ṣe gbẹ̀yìn ẹ sì fi sìn yàn ni. now dádì bó ni ẹ ṣe wọnú iṣẹ́ ìránṣẹ́. ẹ lọ́wọ́ náà mo lè sọ pé iṣẹ́ ìránṣẹ́ náà ló ràn mí lọ́wọ́ nípa dídá ilé ìwé sílẹ̀. torí mo jẹ́ nìkan tó fẹ́ràn ẹ̀kọ́. àwọn ní church mo sì Sunday school teachers juvenile teachers akọrin asọ́nà nìkan ni mi ò bá wọn sí ní church. ṣùgbọ́n all the aspects tó kù ṣe tí mi fọwọ́ bá. so àwọn nǹkan yẹn ti wá ń mú mi débi pé gbogbo àwọn ilé ẹ̀kọ́ Bible school tí mo tún wá lọ tí wọ́n á jẹ́ kí n máa wò pé èmi kàn rò pé góyì dàwọ̀ ni mo bá bàbá wa Apostle Timothy Olúwọlé Ọbádáre Mósè Àjọbẹ̀rẹ̀ bàbá Timothy Ìyàndá blessed memory náà bá wọn rìn lẹ́yìn yẹn bàbá mi ní Olúwa kan wà bàbá yẹn James Gbéniga bàbá ṣe teacher àwọn yẹn máa ń encourage pé tí n bá ti ń lecture
ìwà good ìgbékalẹ̀ rẹ̀ bí ìgbà pẹ̀jọ kọ bíbélì ni ṣùgbọ́n bí mo ṣe wọnú ṣe Olúwa láti kékeré yẹn mo ní sickness kan bàbá mi ò kí n kú ìgbà yẹn làsọ tẹ́lẹ̀ ti jáde wọ́n lọ dífá ni o náà ni iṣẹ́ tí bàbá rẹ̀ ń ṣe náà ni ó ṣe ṣùgbọ́n tiẹ̀ yàtọ̀ not kò sẹ́ nígbà tí bàbá wà láyé ìgbà tí mo wá wọnú ìyìnrere tí mo wá ń rìn káàkiri ni wá ń jọra wọn compare notes nígbà tí mi náà dẹ̀ ṣe máa ń ṣe rí so ní ọ̀wá di pé tí n bá ti wá lọ sí fún program kan ẹgbẹ́ kan ní ẹgbẹ́ ìmọ́lẹ̀ ayé ní CAC so wọ́n ní kí n lead lead wọ́n ní ẹ̀mí Ọlọ́run bẹ́ẹ̀ nù yìí o so mo wá lè mú àwọn èèyàn wọnú àdúrà gbogbo wa tí mo ní mo ṣe skul yẹn náà tá a bá ń ṣe fellowship báyìí àwọn èèyàn wọnú ẹ̀mí ìṣiṣẹ́ mi mo rí pé ó máa ń wà powerful gan ẹ̀rọ pé even àṣẹ cooperative kan tó jẹ́ pé mo minister ń bẹ̀ tí ọmọbìnrin kan tó jẹ́ mùsùlùmí ó sì kírun tán báyìí ní mosque wọ́n kàn wọnú pàdé mo sì minister lọ́wọ́ mo sì wọnú ìdìbò ní ó sọ àsọtẹ́lẹ̀ tó bá jẹ́ pé kìrìsìtẹ́nì ló bá sọ àsọtẹ́lẹ̀ àti pé bóyá ó fi yọ̀ sí ni àbí kọ́ lè dùn ní ọkùnrin yẹn lọ́kùnrin. nígbà tó bá jẹ́ pé ẹlẹ́sìn kejì tí ò papọ̀ mọ́ ẹ̀sìn ni. ọ̀sẹ̀ tí òun jí máa dà ṣe. ìgbà sàsọtẹ́lẹ̀ ọ̀sàsọtẹ́lẹ̀ ta rẹ̀ ọ̀sàsọtẹ́lẹ̀ tinú ẹgbẹ́ tí wọ́n sì rí pòótọ́ ni. àti báyẹn náà ti máa ń pè mí ní pásítọ̀ tí ì jẹ́ nǹkan kan gbà náà. kódà mi ò tí ì jẹ́ díkì. tí máa ń pè pásítọ̀ àti báyẹn ti develop ẹ̀tọ́ yẹn ti develop ẹ̀ ti tán invite wa Nàìjíríà sí program kí àwọn èèyàn máa fall down ṣe àbí nǹkan mi lẹ́gbẹ̀ẹ́ ṣe nǹkan mi ṣe àwa máa wò bí nǹkan. ìgbà tí wọ́n ń ṣiṣẹ́ school lọ mo fall sick gan-an ó tó ọdún kan mi mọ̀ pé mi ò ní kú. kí ló bí sickness yìí. ó tẹ̀ yé mi ó kàn dé náà ni. so mo rò pé ìpè náà ló kọ ọ̀sẹ̀. so ìyẹn ló mú mi kúrò ní Kájọlà ńgbà náà. wọ́n á rí i pé iléèwé wa mì lérí pé wọ́n náà fa kan gan wá ń gbà yẹn pé ṣé ń bá yàn jà ni èèyàn bá yàn jà nǹkan kan bẹ́ẹ̀ di ọ̀rọ̀ àsọ̀rọ̀ èké gbàdúrà ẹ jáde fún sí Olúwa wọ́n pẹ̀pẹ̀ látijọ́ yìí báyẹn wàlẹ́ evangelist ti ń pè wá pastor wọ́n ti ń pè wá gbogbo láti jẹ́ pastor láti jẹ́ deacon láti jẹ́ alàgbà àti jẹ́ evangelist pastor kí ló ń fi pastor sí láti gbogbo tí ò ní déyìn olè ráyè ṣiṣẹ́ kákan wàásù mo fẹ́ ran àwọn èèyàn lọ́wọ́ gbogbo tí ń jẹ́ fókọ́sì mi yẹn pé àní mo mọ ìlàkọjá àwọn èèyàn léèyàn bá ra àánú gbà àwọn èèyàn ńlá nǹkan kọjá so bí kí n lówó kí n dìde fúnra lọ́wọ́ àwọn èèyàn ogun tí màá sì mí nìyẹn àdúpẹ́ lọ́wọ́ ní wọn bá ń ta ní ṣàfihàn iṣẹ́ ìránṣẹ́ sí wa bẹ̀rẹ̀ ní fúlẹ̀ àdúpẹ́ bàbá wa sílẹ̀ ṣùgbọ́n Ọlọ́run kìlọ̀ fún mi pé mi gbọ́dọ̀ kú lábẹ́ ẹnìbọ̀dì bó ṣèyàn méjì ló ń kó sí mi níwájú máa bẹ̀rẹ̀ kí máa ṣe lọ àmọ́ iye àwọn ọmọ mi jẹ́ tíṣà mi nígbà yẹn àmọ́ ní ọ̀gá Ọlọ́run pé ẹ̀ka dígbọ́n ni. àwọn ti rí àwọn ti mọ̀. tá a bá ti ń ṣe fẹ́ lọ sí àsọtẹ́lẹ̀ jáde tó sì rí
ẹ̀yin ò dẹ̀ rí bí àgbàlá wa nǹkan jẹ pé èyí gan tó jókòó tì. tẹ̀sílẹ̀ mi nù ikú ọ̀sàgà máa máa fọ́ọ̀lì sí ti yẹn ẹ pé tí ẹ bá ní mi ní ìgbà náà àríwá ó ti di pé ìgbà yẹn sáà gbàdúrà náà sábòkù padà sára ń padà. ìtẹ̀wálé ẹ̀ pé ẹgbà lẹ́rọ yẹn. àṣẹ wa gbà bó ṣe àdáyé mi wá sí aládé. àwọn èèyàn bá dẹ̀ wá àwọn lọ́wọ́ wá àwọn churches tí wọ́n bá ní problem náà ẹni báyìí ẹ máa lo bíi sí wàhálà máa lo ẹ bá ní program ẹ lè pè ní àwọn bá ń ṣe program sí wàhálà gbogbo báyẹn báyìí churches láti develop ẹsẹ̀ ọ̀rọ̀ àní mi náà pè wọ́n náà kó tiẹ̀ nínú ìjókòó kan tó ti máa pè mí ìgbẹ́ títí dísè náà la tó ń pass through ṣùgbọ́n Jésù ló wà àṣàrà àwọn ọgbà bẹ̀rẹ̀ síwájú iṣẹ́ ìránṣẹ́ ṣe bẹ̀rẹ̀ nìyẹn ṣe di pé àṣàjọ̀dún àdéhà àgbà wọ́n ń gbàdúrà fáwọn ọ̀sùn lódò àwọn èèyàn míì tí wọ́n kàn pàdé mi láti gbàdúrà fún èmi ọmọ tó ń rí o lómi náà bá tẹ̀ pé mi náà pásítọ̀ máa kí ni àríkà rà mí. ẹ wà comfortable pẹ̀lú pásítọ̀. even bẹ́ẹ̀ bá pè mí bàbá gan-an àti mo ti darúgbó ni ẹ̀ka àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ nígbà tá a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ṣẹ́ ká wà lọ́dọ̀ sí rí lára kí Ọlọ́run túbọ̀ máa ràn wá lọ́wọ́ mọ ẹ̀yìn náà lọ́wọ́ láti ẹ̀ ti sọ bí iṣẹ́ ìránṣẹ́ ti bẹ̀rẹ̀ ó ti jẹ́ pé multiple times ten fa ṣùgbọ́n by fire by two last ẹgbẹ́ra yín nú ẹ̀. now gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run tẹ́ ní ìjọ ǹjẹ́ ìlàkọjá wà nídìí iṣẹ́ ìránṣẹ́ ṣé bọ́nà ṣe pè yín náà ló ṣe rọrùn ní gbogbo ẹ̀ ń gbẹ̀yìn. ọ̀rọ̀ lánàá. ṣé mínísítírì náà tún lé ní dádì. bàbá wa Ebenezer Obey kọrin kan ẹni lówó ló lára ẹni lówó ló lára orí mi má gbàgbé àdéhùn wa ẹ̀dá mi má gbàgbé àdéhùn wa. mi ò lówó tí mo fi wọnú iṣẹ́ ìránṣẹ́ ní mo lè sọ pé lórílẹ̀‐èdè lónìí tí ọba ló lọ Ọlọ́run tí wulẹ̀ kó máa lò ọ́ tó wọ́n máa yín mú sí ọ ni. téèyàn ò bá ní owó lọ́wọ́. wọ́n máa yín mú. kí iṣẹ́ àmì àti iṣẹ́ ìyá mo ti lọ ṣe prógráàmù níbì kan aṣọ tí mo wọ̀ lọ gan-an a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bí tá a tó bá dé lónìí. aṣọ tí mo wọ̀ lọ gan tì mí gan lójú. bàbá tí mo lọ bá ń jẹ́ kíni tí mo fẹ́ sí náà nígbà tí ọwọ́ sì lè gbà lọ́wọ́ mi. náà fi gba iv. wọ́n á wò mí kí ni ilé ìfẹ́ sọ. kí a mọ́kọ́ bí wọ́n ṣùgbọ́n nígbà tí mo gba mic tí mo mínísítà tán bàbá yẹn sì wà gbà mí ní kí n gbàdúrà fún mi. ní bàbá tó yà àti kúlẹ̀ wọ́n fún àbí lóun ti wòye pé kí ni ẹ sọ. wọ́n confess. bẹ́ẹ̀ni kí ni nífẹ̀ẹ́ sọ. pẹ̀lú dírẹ́sì ẹ̀ wọ́n fẹ́ sọ. àmì ìgbàgbọ́ nínú ètò ìgbàgbọ́ fún dáadé ayé kí àjọ bọ́lá sọ̀rọ̀ ní ó ní olóyà lẹ́nu torí administration ọjọ́ náà gan bọ̀ nǹkan lẹ́rù. ẹni tó ti ń wò pé kí ni ó ṣe tí wọ́n fẹ́ wí but wọ́n sáà wà dára ó jẹ́rìí ti tóbi ẹjọ́ náà kan mo fi sọ pé
bí èèyàn bá ní anointing tí ọba ti wọṣọ tó dáa débi kan wọn kàn fojú wo báyìí. So ẹni tí àdúrà rẹ̀ ó gbà gan bọ́ bá dọ́dọ̀ èèyàn gan tó bá ti mọ̀ kọ̀ndẹ́ẹ̀mù ẹni tó fẹ́ tàpùlà rẹ̀. So èmi máa ń sọ fáwọn èèyàn máa ń sọ fáwọn ọmọ tí mò ń kọ́ ń gbà yẹn pé tó o bá ti héètì olùkọ́ rẹ̀ o iṣẹ́ tí bá ń kọ́ o lè mọ̀. So bẹ́ẹ̀ náà ni pé tí èèyàn bá ti fi ọkàn ẹ̀ kó rọ̀ mọ́ ìránṣẹ́ Ọlọ́run tó fẹ́ ṣiṣẹ́ tó ń ṣiṣẹ́ níwájú kò sí ní tó lè sọ kò lè ṣiṣẹ́ agbára kankan nínú ayé. Ṣùgbọ́n tọkàn ẹ̀ bá so mọ́ pé àrí tèmi ṣe tó tí ì ṣe pé appearance ẹ̀ ló ń wò tó ń wo Jésù nú ẹ̀ ìgbà yẹn èèyàn tó rí ìyanu ìgbà yẹn ni ìyanu máa ń ṣẹlẹ̀. Ṣùgbọ́n tó bá ti kọ́kọ́ condemn ẹni tí ń bẹ níwájú kí ló kó sí. mọ́tò tó dá wa ìyẹn pọ̀ ìṣẹ̀ránṣẹ́ láàrin àwa ikọ̀ àti ìríjú gan mọ́tò ọ̀gá àti ìlú mọ́tò pọ̀ lánàá ẹ̀tẹ̀. ẹjọ́ bá ti lo mọ́tò. lánàá ẹ̀tẹ̀ ní àná ẹ̀tẹ̀. lójú àwọn èèyàn. lójú àwọn èèyàn. So ìyẹn ń jẹ́ kí ọ̀pọ̀lọpọ̀ máa sọ ìyanu nù bí tó ti yẹ kí wọ́n ó rí ìyanu. Ẹlòmíì ó pẹ́ níbòmíì lórí bí kò pàdé wòlíì rẹ̀ ó sì pàdé wòlíì rẹ̀ kò kà sí. ó pàdé wòlíì rẹ̀ ṣùgbọ́n kò kà á sí. So nígbà tí ọ̀pá ti kà sí tó bá sì ti mí ìsẹ̀ ọdún mẹ́wàá lè má tó rí mú mọ́. Nígbà tí ọ̀kà sí nígbà tó rí ó rí lọ́fẹ̀ẹ́ kò sì ní ìtumọ̀ sí. So kò ní jẹ́ kó yóò jẹ́ kó sọ nǹkan nù. Bẹ́ẹ̀ nìyẹn. So nípa ti iṣẹ́ ìránṣẹ́ tí Yorùbá ní lọ́wọ́ a máa fi ànàkànà ojú ti rí náà lẹ́nu iṣẹ́ ìránṣẹ́ àti gbàgbé kan yẹn lé àjáde. wọ́n lè ń jáde kúrò níbi tẹ́ rẹ́ǹtì. Bẹ́ẹ̀ ni yẹn lé ara yà iṣẹ́ ìránṣẹ́ náà ó sọ pé ọmọ olófò ni wọn ìbínú. ọmọ olófò ni wọn kì í bínú. wọn máa bínú ọmọ ológo ni. kíkà tí mo gbé ariwo lásán ni ṣùgbọ́n ẹni tó jẹ́ tó lógo ojú òòyì o síbẹ̀síbẹ̀ ìlérí Ọlọ́run yóò ṣẹ. dádì ẹ wá dákun ó ní ìbéèrè kan tó ń rú mi lójú nípa ọ̀rọ̀ ẹ̀sìn. Tí a bá rí àwọn onígbàgbọ́ wọ́n á sọ̀rọ̀ ní àwọn míì ò kì í ṣe gbogbo àwọn Christians kan wọ́n máa sọ̀rọ̀ against Muslim àwọn Muslim míì wọ́n á sọ̀rọ̀ against Christian ṣe àpé yẹn ẹ̀sìn àtọ̀húnrìn wá nìyẹn. Ṣùgbọ́n kí ló dé tó fi jẹ́ pé tí a bá rí Christian kan tàbí kí la ṣe máa ń rí àwọn Christians tó mọ̀ pé wọ́n máa ń ṣe ìfi ẹnu àbùkù kan àwọn tó ń ṣe ẹ̀sìn ìbílẹ̀ yìí sì gbọ́ ẹlẹ́sìn ìbílẹ̀ kankan rí kó antagonize Christian àbí Muslim. Ó ṣe jẹ́ pé Christian ló máa ń antagonize ẹlẹ́sìn ìbílẹ̀. ìyẹn wà á wọ́pọ̀ Kristẹni yìí tako ẹlẹ́sìn ìbílẹ̀ lọ́wọ́ dáadáa. Kò sínú àṣà wa ẹ rí ẹ̀sìn ọ̀tọ̀ ìwà ìbínibí ọ̀tọ̀. Yorùbá gan kò lẹ́sìn. Yorùbá ò lẹ́sìn. Òrìṣà àwọn òrìṣà yẹn dẹ̀ rí èèyàn ni wọ́n àwa la sọ wọ́n dé òòṣà so kì í ṣẹ̀sìn. Now tá a bá sọ̀rọ̀ Ṣàngó nìsín èèyàn ni ṣùgbọ́n ó dáyé ló ní ìwà kan lọ́wọ́ ó wá jẹ́ alágbára àwa gbé kalẹ̀ bíi pé a fẹ́ máa kọ́ sí ẹ̀ but Jésù kìí sọ̀rọ̀ ẹ̀sìn. Jésù iṣẹ́ ẹ̀sìn. Kìí sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀nà sí ìgbàlà ni. ọ̀nà sí ìgbàlà. gbogbo ayé kìí ṣẹ̀sìn
ọ̀nà ìgbàlà ni. Ohun tó wá kéde náà ni ìgbàlà fún gbogbo ènìyàn. so Jésù ò tako ẹ̀sìn kankan. Kò bá yín sọ nígbà tí wọ́n ń pé àwọn agbowó òde tí wọ́n ní wọ́n fẹ́ gbowó òde, ó ní yes, ó ní ẹ mú owó yẹn wá, ó ní àwòrán ta ló wà ńbẹ̀, Àti season. ó ní ẹ fi tí ṣe sísá fọ sísá, ẹ fi tí ṣe fún Késárì fún Késárì. Kò bá yàn sọ̀rọ̀ ẹ̀sìn, ṣùgbọ́n ọ̀nà sígbàlà ni ló fi ní sọ́nù ìwé sí Jòhánù 3:16 pé nítorí pé ó fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ ó fi ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo fún wa pé ẹni tó bá gbà kó lè ní ìyè ayé. Ìgbàlà ni. Mùsùlùmí lè gbà, ẹlẹ́sìn àbáláyé lè gbà, ọ̀nà sígbàlà ni. Òun gangan ló wá sáyé láti wá tàn mọ́lẹ̀, láti wá fi rẹ̀ hàn. Ó practicalize gbogbo nta ṣe tá a fi lè dọ́dọ̀ bàbá. Ó gbé ìgbésẹ̀ yẹn fún wa, ó fi hàn wá ọ̀nà tá a lè tọ̀ rí. Ó ní àwọn apọ́stélì náà sì tọ̀, ó ní àwọn bàbá wa nínú ìgbàgbọ́ náà tọ̀. So kò kìí fàjà. Kristẹni yìí fi gbogbo ara jà. Kristẹni yìí kò wọ́pọ̀. Wọ́n lè gbógun tiwa o, Kristẹni o, ṣùgbọ́n a sì máa ń sọ yìí sí ọ̀rọ̀ ẹ̀sìn. Kì í ṣọ̀rọ̀ ẹ̀sìn. Àwọn apá mi náà máa ń sọ pé ẹ̀sìn tàwọn, kì í sọ̀rọ̀ ẹ̀sìn ni Jésù bá wáyé, bí ó ṣe ọ̀nà sí ìgbàlà. Ìgbàlà ló mú wá fáyé. Ẹnikẹ́ni tó bá ti wá rí o, ó ti rí bàbá. Kò sẹ́ni tó lè rí bàbá láì kọ́ rí Jésù. Jésù lákọ̀ọ́kọ́ rí. Ló fi sọ pé èmi sì lọ pèsè àyè sílẹ̀, ó lóun padà bọ̀. Ó nìkan ló sọ nínú gbogbo àwọn wòlíì, nínú gbogbo àwọn wòlíì pátá. Ó nìkan ló wá sáyé tó sọ pé òun ń lọ, òun sì lọ pèsè àyè sílẹ̀ fún wa. Nílé bàbá àwọn ọ̀pọ̀lọpọ̀ ibùgbé ló wà ńbẹ̀. So tẹ́ bá ti gbà mí gbọ́, gbogbo yín lẹ́ẹ̀ dé bẹ́ẹ̀. Ọ̀nà Ọlọ́run ní kó ló gbogbo ayé bá gba Jésù, àyè wà ńbẹ̀. Ṣé wọ́n lè lo ilẹ̀ tán? Ayé n kò sẹ́ni tó lè lò tán, sọ bó ṣe wà náà nù lọ́run. Àyè ń bẹ nílé ọ̀gá mi. So ó ṣe rí nìyẹn. So pé àwọn tó bá ń Kristẹni tó bá ń ṣe irú rẹ̀, òpè ní kọ̀mọ́ntọ́gbà. Òpè ní òye. Ọlọ́run òye. Kò sí nǹkan tó pé ká máa tako ẹ̀sìn. Ẹ̀sìn ọ̀tọ̀, ìgbàlà ni ẹ fi hàn àwọn èèyàn pé Jésù ń gbàlà, Jésù ń wòsàn, ẹ wá tọ̀wọ̀, èèyàn máa ma ni. Gbogbo ẹnikẹ́ni tó bá sì gbàgbọ́ sí ẹ̀mí mímọ́ ló fi ṣe dìde nígbà tí ń lọ sọ fáwọn ọmọ ẹ̀, èmi lọ, ṣùgbọ́n mi ò ní fi yín sílẹ̀ lẹ́yìn nìkan. Èmi ò rẹ́ ẹ̀mí olùtùnú tí ṣe ẹ̀mí mímọ́. Òní ọ̀wà máa kọ́ yín tẹ́ sọ, tẹ́ wí, tẹ́ bá déwájú ọba, tẹ́ bá déwájú ìjòyè, tẹ́ máa sọ. So kì í sọ̀rọ̀ ẹ̀sìn nìyẹn. Tó bá Jésù jábọ́ ní nísìn, wọ́n lè pé wọn ni. Wọ́n lè ní irú mọ́lẹ̀ kan ní. Ló dìde wá, gbọ́ ẹ ti rí, ṣùgbọ́n àbí ń bí ènìyàn. A máa sọ pé ó paradà, ó sọ̀kalẹ̀ wá bá wa láyé, wá la gbogbo ń tà ńlá kọjá. Bí èèyàn. Ká má bàa ní àwíjàre kankan. So ó pàṣù gbogbo ohun tí a lè, gbogbo ń tà ń sọ yìí. Jésù lọ́kọ́ ní sùúrù lọ́kọ́ à, nínú rẹ̀ mo ti mú. Kò sí tí ẹ̀dá gbọ́dọ̀ máa pàṣù láyé ní sùúrù. Gbogbo tí Jésù pàṣù pátá sùúrù ló fi gbé. Olúwa jẹ́ ó ṣàṣeyọrí. Ó kú, ó jíǹde, ó gòkèrè ọ̀run lójú gbogbo ènìyàn. Ó ní bóun ti ń lọ yìí, áńgẹ́lì kan wá lọ́sọ̀, ó ti ń lọ bẹ́ẹ̀ náà ni ó tún padà wá. Kò sí controversy lórí ẹ̀. Ẹ ṣé dádì. Dádì ẹ jọ̀ọ́, mo ní ìbéèrè kan sí kí ó tó di pa máa wrap it up. Dádì, mo ṣàkíyèsí kinní kan. Àwọn kan wà
tó jẹ́ pé ẹlẹ́sìn ni wọ́n onígbàgbọ́ ni wọ́n pẹ̀lú wọ́n gbàdúrà pé wọn àsọtẹ́lẹ̀ kọ jáde bí àsọtẹ́lẹ̀ ibi àbí ìkọ̀kan tí wọ́n á pray láti avert ẹ̀ pé kíkiní má bàa ṣẹlẹ̀ wọ́n ní kó gbé ìgbésẹ̀ àdúrà wọ́n gbé wọ́n ní kó gbàwẹ̀ wọ́n gbàwẹ̀ síbẹ̀ nǹkan ọ̀hún padà ṣẹlẹ̀. Okay. láti kí ló fà á ṣé Ọlọ́run ò gbàdúrà ni àbọ́lọ́run scope wọn àbí ipá àdúrà ò tiẹ̀ ká tó bá fẹ́ ṣẹlẹ̀. àdúrà gbà ẹ̀pá Ọlọ́run sì ká ọmọ mi gangan Fẹ́mi wá bí àpẹẹrẹ ó bímọ lọ́yọ̀ọ́ wọ́n wá ti sọ fún un láti last year pé ṣe abẹ ni wọ́n sì wọ́n á ní nígbàgbé ẹ̀ ní ṣíṣe abẹ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ owó ni ká máa wáyé mo ní kó gbàgbọ́ pé kò sí tọ́jú àfi tí pé àbájáde ló. sẹ́rí a máa ń ní àwọn ó gbọ́dọ̀ ní kankan kí nǹkan tá a lò fún Ọlọ́run. bí àwíjàre. yes ohun tí ọ̀pọ̀lọpọ̀ ò ní nìyẹn láti fi díjà Ọlọ́run. àti ó sọ ó ní kò sí lọ́jọ́ ó bí ni sọ gbàgbọ́ pé bíbí ni ìbí ẹbí ọ bíbí ni ẹ sì bí èmi kò sí oyè ìbò láyé kò sí ọsibítù tí a ti bí àwa wọ́n sì bí wa wẹ́rẹ́ wọn ò sì ṣe abẹ ọmọ ìyàwó ẹ máa bímọ ẹ̀dẹ̀bẹ̀rẹ̀ àgbà ìdẹ̀pọ̀ ọ̀yẹ̀ pé gbogbo ohun tí ṣiṣẹ́ abẹ o ẹ̀jẹ̀ Jésù ó yà parẹ́ àṣà ti kọ́ pé torí pé ìwọ Jésù gan ibùjẹ ẹran ni wọ́n bí ọ sí o kò sẹ́ni tó gbẹ̀tì ẹ o ìtìtì ọ̀rọ̀ bá jẹ́ pé lóòótọ́ ló pè mí wọn gbọ́dọ̀ ṣèfù ó sì di buhari náà àwọn tí ń lọ síbi tó ẹ mú ní ẹ máa lọ ẹ máa kí ni pé ẹ ti bímọ ni ẹ pè mí pẹ pé ẹ yọ̀ fún mi pé ẹ bímọ ni. àwọn wà lórí òkè ìjọ yẹn náà tó fi pè mí bẹ́ẹ̀ ọ̀rọ̀ sí ọlọ́ta àjọ ń gbàdúrà mi ẹ máa ń fàṣẹ lé fún ọmọ yẹn òbí wẹrẹ wọn ló ti ń wọ lẹgbọrún ìgbìlọ sì gbàdúrà fún òun dandan ní gbàdúrà fún ìyàwó bẹ́ẹ̀ sì gbàdúrà fún tán wọn rí bí wọn ti wé yẹn bẹ́ẹ̀ ló máa rí within 30 minutes daddy Jésù ní ṣe títí ayé mi àwọn tẹ́tí ní lọ pàdé tẹ́tí ní lọ jáwé tẹ́tí ní lọ jágbọ̀n ẹ sì sọ bẹ́ẹ̀ pé bí mo bá gbà oyún òní ní ìpòrò àdúrà gbà ó ní bó ti ṣe ó ní bó ti ṣe ẹni ládùúrà àwọn ògbà ó ní bó ti ṣe. ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ ẹni rere kan ò sí o ṣùgbọ́n ìyẹn máa ń ní àwọn kankan kan tí ó fi challenge Ọlọ́run tó bá dójú ẹ̀ tán èmi máa ń sọ fọ́lọ́run pé rántí o ìpè yàrá Ṣàngó bẹ́ẹ̀ ló ti pè mí jáde o mi ò ní mú sí ọ o olùfipá mú mi o bàbá wa jẹ́ bẹ́ẹ̀ ọ̀rọ̀ dójú ẹ̀ báyìí kò tí ní pípé o ó sì gbọ́ ó sì ti lágbájá ó sì ti tẹ̀mẹ́dọ̀ ìwọ gangan fúnra rẹ̀ tó ṣe fúnra rẹ̀ rè ó sì kọ́ lọ́n gbọ́rú gbogbo challenges yẹn orí àwú lọ́rùn ẹ rí àwọn Sédákì Ísákì àti Abẹ́gínígò ni wọ́n ní jí ó yé ọwọ́ bá pé á forí balẹ̀ fèrè rẹ̀ láyé nínú bá lè ju akójú akákú ká máa lọ bàbá dọ́dọ̀ rẹ̀ á lọ bèèrè lọ́wọ́ ẹ̀. ìyẹn ló challenge Ọlọ́run lọ́rùn pé ẹ̀yin tún gbàgbọ́ yàtọ̀.
wọ́n sì ti rí tíná ń jó wọ́n dẹ̀ jù wọ́n bẹ̀ àwọn tó kó wọn bẹ̀ bíbélì sọ pé òun náà pa wọ́n. mú wọn ọba gèfèrí tó sọ pé wọ́n sọ wọ́n sọ sínú iná náà lọ sọ pé àwọn mẹ́ta lẹ jù sínú náà wọ́n ti di mẹ́rin ìrísí ẹnì kẹrin yẹn sì jọ ọmọ Ọlọ́run. Ọlọ́run ta ló sọ fún bẹ́ẹ̀ Ọlọ́run púrùfà rẹ̀ ni èmi ni ẹni tí ń jẹ́ èmi ni so ohun tí ò ṣeé ṣe gan tẹ́ ẹ ní ò ṣeé ṣe òun lọ́lọ́run máa ṣe àwa dìde fúyà ayé òun ó ṣe téèyàn bá ní doubtness tíntínní kò lè rí nǹkan kan gbà lọ́wọ́ lọ. téèyàn bá kàn ti ṣiyèméjì kò sí nǹkan tó lè rí gbà ṣùgbọ́n tó bá ti nígbàgbọ́ pé yóò ṣe ó pọ̀ ọwọ́ rẹ̀. téèyàn ti dáadáa Ọlọ́run ó dọwọ́ ẹ. ọmọ kékeré tàbá gbé dání bàbá wo níwàásù àmọ́ ìjọ mi tó bá wà lọ́wọ́ yẹ kí n jù sórí ẹ kí ni ọlọ́mọ mọ̀ sí. yóò mọ rẹ́rìn ni. torí ti mọ̀ pé òun lè jábọ́ yàrá mi jù ú sókè. ṣùgbọ́n sì rí mi. ó ti fọkàn tán ìyá ẹ̀ pé. ẹ̀kọ́ ló fi òun lẹ̀ láìláì yóò hàn. bẹ́ẹ̀ náà ni kí àwọn èèyàn gbẹ́kẹ̀lé lọ́wọ́. ó ní jagunjagun má fi ti máa ṣe. ó sọ fáwọn ọmọ Ísírẹ́lì nígbà tí wọ́n rí òkun pa níwájú Fáráò bọ̀ lẹ́yìn wọ́n ní Mósè ọba ti fi álẹ̀ ní Íjíbítì ká kú wà ńbẹ̀ tá a bá wà ńbẹ̀ gan wàhálà tó wá kó wá sí Mósè sì lọ bọ̀ àwọn èèyàn mọ̀ tí ń kú lóòótọ́ ogun mọ̀ rí kí ni bẹ̀ lọ́wọ́ ẹbí mi mú ní ẹ jáde ẹ tẹ̀síwájú ẹ lọ sọ Ọlọ́run sọ pé go back ni. Ọlọ́run kì í sọ go back. tẹ̀síwájú ni ó. so àwọn yẹn sì nígbà tí wọ́n ti ń lọ náà pa ọ̀nà ó sì róòlù sí bèbè róòlù sí bèbè ẹ káwọn ẹ̀gbọ́n máa wù so ohun tí ò ṣeé ṣe tẹ́ ẹ ti sọ̀rọ̀ ìtinú nínú ẹ̀ òun gan lọ́lọ́run máa dìde. tí gbogbo ènìyàn ti sọ pé kò lè ṣe é sí ẹ gbàgbé. Ọlọ́run gbọ́ àdúrà ẹni tí ọba ti gbà fún kò tí débi àdúrà rẹ ó ti gbà rẹ bí èèyàn bá wọ́dọ̀ mi bá bá mi sọ̀rọ̀ àdúrà àwọn ọgbà kìnìún kan sí ní bá ti sọ pé àdúrà báyìí yájọ gbàdúrà báyìí tó bá gbàdúrà ti bá ilé yóò tiẹ̀ lágbára kì í ṣe mi mo fogún bẹ́ẹ̀ o ò lẹ́gbàgbọ́ ni. ó ti ṣe iyèméjì. so gbogbo tí ẹ̀dá ọba ṣíṣe kó máa ṣe tí ó fi máa rí Ọlọ́run challenge bó ṣe oore lèèyàn máa ṣe kó máa ṣe kò sí ẹni tó ṣàánú tí ò ráàánú gbà rí mi ì tí ì rí bí ò ṣàánú irú ọmọ rẹ gbọ́dọ̀ ráàánú gbà bó bọ́ sọ́wọ́ àwọn bandit yóò yọ tó ráàánú máa ṣiṣẹ́. torí pé òbí ẹ̀ ń ṣàánú. yóò dìde kó sí ní gbogbo tí wọ́n ṣe àtàdúrà tí wọ́n bá wá ń gbà yóò wá gbà rántí o ṣe bí o wọ́n bá ti ṣe ìrírí mo ti túbà o ti ṣe báyìí o Ọlọ́run wọ́n wọ ayé mi lẹ́rù yóò gbọ́ Ọlọ́run yìí ṣe bí èèyàn mi ń ṣe bí so Ọlọ́run gbọ́ àdúrà fìgbà kan dáwọ́ dúró bí èèyàn bá ti rìn ní kó sọ tí bá ń bẹ lẹ́mìí rẹ̀ lọ́hùn nínú lọ́hùn ẹ̀ kò rí so àdúrà ń gbà so àti ilẹ̀ tẹ́ sọ pé yóò sì mọ́ nígbà tó yíjú padà sí Ọlọ́run ló sì gbàdúrà Ọlọ́run sì rà padà lọ́ba tán àti ilẹ̀ tẹ́ fi pọ́ìsì sínú oúnjẹ fún sì gbàdúrà dáadáa ó sì pọ̀ jáde tí èsì pọ̀ ṣẹ́ lòun. Ìgbà tí wọ́n sọ pé Ọlọ́run ọba pa mi sí nǹkan mẹ́rin pa mi. Àdúrà ń gbà o. Ẹsẹ̀ nìkan. Níwèé rò
ó ní ikú ní èrè ẹ̀ṣẹ̀, láì sí ẹ̀ṣẹ̀ ikú ò lè wá. So tí ó bá sí ẹ̀ṣẹ̀ àdúrà gbọ́dọ̀ gbà. Ẹ̀ṣẹ̀ bá ti wà, torí ẹlẹ́nìkan bí mi pé ojoojúmọ́ náà máa ń gbàdúrà Ọlọ́run dáríjì, Ọlọ́run dáríjì. Mo ní bó ti gbọ́dọ̀ rí nù, torí pé o lè ro èrò ọkàn tí ò dáa. tó ìyẹn Sátánì ó sì dúró olùfisùn ni. Wọ́n máa kà sí wa lọ́rùn bá a ti ń gbàdúrà yẹn náà mọ̀ pé ilé tó ṣe rèé, wọ́n á sì wí wálẹ̀ ni. Ṣùgbọ́n tó bá ti ń pe Jésù alágbàwí yẹn, alágbàwí lóòótọ́ ẹ̀ṣẹ̀ ni mí o, ṣe báyìí rí o, ṣe báyìí rí o, ṣe báyìí rí o. Àjẹ́ lè rí àánú gbà. Àjẹ́ ó lè rí àánú gbà. Yóò rí gbà lẹ́ẹ̀kan máa wọ̀ ọ́. So àdúrà ń gbà, nǹkan kò bá ṣe gbà ni. Bọ́mọ Ọlọ́run bọ́ bá kó owó àjẹ́, kádùá rẹ̀ bá gbà tán, fúnra ara wọn ò ní ẹ fílẹ̀. Ẹ̀nà àwọn àgbà ń pè ní ẹ̀yọ́nú. Wọn ò ní ẹ fílẹ̀ ọmọ wa. Wọ́n ẹ fi tẹ́lẹ̀ yóò lẹ̀ gbàgbé ìtọ́rọ ilé ìwé ẹja mú mi. Àdúrà ti rí àánú gbà. Àdúrà bá mi. Ó sì rí nù. Ṣé dádì, àdúgbò púpọ̀ lọ́wọ́ yín fún àdúró ti yín àti gbígbà tí ẹ gbà wá lálejò lónìí. Dádì ẹ dákun, àìbámọ̀ a lè rí èèyàn kan tàbí méjì tí wọ́n lè fẹ́ pè yín, bàbá àwọn tó ti ń wá yín tó ti mọ̀ yín tipẹ́tipẹ́, ṣé ẹ lè bá wa yọ̀ǹda ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yín síta fáwọn èèyàn? Pọ̀ a sọ fún yín, nọ́mbà mi online mi ni 080 38 27 96 65. Ẹ bá mi pè lẹ́ẹ̀kan sí. 080 38 27 96 65. Ẹ púpọ̀ lówó ní dájú. Ẹ kú ìgbà lálejò wa. Ẹ ṣeun sá. Ẹ̀yin náà mo dúpẹ́ lọ́wọ́ yín o. Olúwa ṣeun sá. Iléeṣẹ́ yín ó máa tẹ̀síwájú. Àmín Jésù Kristi. Ẹ máa lọ sókè ní o. Àmín. Àdúrà yín ó gbà. Àmín. Ní gbogbo ọ̀nà ẹ ó ra àánú gbà o. Àmín. Bí gbogbo àwọn iléeṣẹ́ yòókù ti ń tẹ̀ síwájú, ẹ̀yin náà tẹ̀síwájú. Àmín. Ẹ fọ̀n lókè. Àmín. Aláàánú ìrànlọ́wọ́ tí iléeṣẹ́ yìí wọ́n fẹ́, bí Olúwa ti ń bẹ tí ẹ̀mí rẹ̀ sì ń bẹ láàyè, yóò ràn pàdé yín. Àmín. Ọ̀dà amúpàṣẹ ẹ lọ pàdé ẹ̀. Àmín Jésù. Ẹni tí ó gbé ọwọ́ yín sókè pé yes, mo wo program kan, ó mà lágbára o, pé bó o ló ti jẹ́, ó yẹ ká gbé yín dìde lórúkọ Jésù, ẹ lọ pàdé ẹ̀. Àmín Jésù. Àánú kó dìde fún yín. Àmín. Àtòkèrè àti tòsí lórúkọ Jésù olùgbàlà. Àwọn tí wọ́n ó gbé yín ga kí wọ́n kàn yín. Àmín. Fọwọ́ yín kanra wọn. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. A ó sì yín lọ́rùn. Àmín. Ẹ̀rí ọ̀pọ̀ sí o. Àmín. Àwọn náà máa tẹ̀síwájú. Àmín. A ò ní lọ sẹ́yìn. Àmín. Bẹ́ẹ̀ ni yóò rí. Àmín. Jésù agbára wa. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Hallelujah. Àmín. Hallelujah. Àmín. Hallelujah o. Àmín. Ẹ̀yin Olúwa lógo. Ẹ ṣeun dádì. Pẹ̀lẹ́. Ǹjẹ́ títí ìjọ́ míì tí a tún máa wá sí ojú ìwòran yín lẹ́ẹ̀kan sí Délé Akínyẹ̀dé Adébísí lórúkọ mi. Ẹ ǹlẹ́ ń bẹ̀ wọ̀n, ẹ kú ẹ̀lẹ́.